Èmi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín, Tóyìn Adégbọlá, the one and only international aṣẹ́wó, running NAFDAC number all over the world, international one. Another one is a counterfeit. Mo ń fi àsìkò yìí rọ̀ yín, ike kí n máa wo ètò Bisi Ológe show. Àtọkùnrin, àtobìnrin, obìnrin olóríire, Bisi alálùbáríkà, ẹ̀yin bàbá tẹ́ ní ìyàwó tó dáa nílé, tẹ́ ẹ wo mi lọ́kọ́ mo ti ṣoge láti òkè délẹ̀ ni. Mo ṣoge yẹn láti òkè délẹ̀ ni. Ṣé ẹ ti rí sá? Ẹ máa wo Bisi Ológe show. Tonight, today, and always, you can get discouraged. If you know this song, I'm sorry to tell you, you are old school. But the good news is old school is the best school. Hey. What news in your mouth could mean to me? Let's go, let's go. Hey. If you heard I'm coming to Tọ́pẹ́ òmùbálá. Tọ́lá ọmọ òdòsùn mú ṣọ́jọ́ bí o. 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 Tímọ́tímọ́ fún ṣe ńlá. Èmi súnmọ́ fa níwọ̀n ìpèjẹ́ bó jìnnà sọ́fà níwọ̀n ìpèfà. Mo tẹ̀lé ìfà níwájú bàbá. Kìgúùsù. Ìjọba ní tó pé ká tèmi lé lóko. Ọba mi ò sùn fún ṣọ́jọ́ bí o. Ọba mi ò sùn fún ṣọ́jọ́ bí o. Olúwayé ò tí wọ́n wí pé ẹkún ní àbẹ̀rẹ̀ nínú ọdún yìí nítorí ilé Bọ́lájí tí kò gbọ́dọ̀. Lẹ́ni ìgbà ṣe kíní àgùnfin. Àbá mi ò ẹbí tí wọ́n wí pé ẹkún ní àbẹ̀rẹ̀ nínú ọdún yìí nítorí ilé Bọ́lájí tí kò gbọ́dọ̀. Ẹni tí kò gbọ́dọ̀ iṣẹ́ ní tó lè tọ́jú. Ìjàmbí. Ẹni tí wọ́n gbọ́dọ̀ iṣẹ́ ní tó lè tọ́jú. Òun ló ní kí n máa lọ ètò sí ìkọ̀yà. Nítorí ilé Bọ́lájí tí kò gbọ́dọ̀. Yẹ́yẹ́yẹ́yẹ́ kílẹ̀ o. Bọ́dà. Ogun tó bá ti ò ṣe, àdúrà ni ó tó. Ogun tó bá ti ò ṣe, àdúrà ni ó tó. Ìyá aláta kí ló dé, rọ́dá ọlọ́mọ láńké, ọlọ́ọ̀kadà tuntun ká tẹ́ra mọ́ àdúrà rẹ̀. Aláṣọ ọ̀fà ń kọ́lé, ó sáré tí ò yá rí, ó ti kú gbogbo orí, àdúrà ló lè ṣe. Àbá mi ò, ó yẹ jẹ́ ká gba àdúrà, orí burúkú òní jẹ́ tiọ́. Olúwa ẹ tóbi o. Olúwa ẹ tóbi o. Kò sáré tá lè fi ṣàkàwé o. Ẹ tóbi
MC Musi Oluomo. Olúlu wọ́n kàn bóyá àjàdí ṣògo lórí iṣẹ́. Torí pé ìwọ ò gbàgbọ́ pé ọ̀kan lè dènà ohun tí o kàn wípé Ọlọ́run lè lè ṣògo. Ìwọ ò gbàgbọ́ pé ọ̀kan lè dènà ohun tí o kàn wípé Ọlọ́run lè lè ṣògo. Ọmọ ọlọ́jọ́ ti fẹ́ wọlé. Akinsiku of Lagos, Mr. Dike èso ti ṣe tán. Torí pé ayọ́ṣe gbọ́dọ̀ tọrọ lọ́wọ́ mọ́nà. Àti bẹ̀rẹ̀ lórí inú àpò ti lọ. Ladies and gentlemen, the incredible Larry Teriba Atorishe, Chief of Staff of the Center of Excellence and State of Occultic Splendor. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.